Akíkanjú kan tí wọ́n pè ní Auxillary ti lóun ò sí lára àwọn Yorùbá nation o. Ó ní òun ò sí lára wọn, òun ò sì ṣetán láti bá wọn ṣe, òun ò sì ní bá wọn ṣe láéláé. Kódà ó fọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn Yorùbá nation ẹ̀ka Dupe Onitiri tó lọ àtáàkì Ọ̀yọ́ state government. Nínú fọ́nrán yìí ló ti kìlọ̀ fún àwọn tó ń dárúkọ ẹ̀ sọ̀rọ̀ Yorùbá nation wípé kí wọ́n sọ ìwé agbéjẹ́mọ́wọ́, kí wọ́n yéé sọ ohun tí ò rí bẹ́ẹ̀. Ó dájú pé ọ̀rọ̀ ìdìtẹ̀gbàjọba yìí ló fa ọ̀rọ̀ tí Auxillary ń sọ yìí. Ṣé ẹ rántí pé àwọn ológun Yorùbá nation ti Dupe Onitiri wọ́n lọ àtáàkì state secretariat ní Ọ̀yọ́ lọ́jọ́sí láti gbàjọba tí ọwọ́ àwọn agbófinró sì tẹ̀ wọ́n lẹ́yẹ òsọ́kà tó fi di pé wọ́n ní láti lọ wó ilé wọn, àwọn ilé ńláńlá kan tí wọ́n kọ́ sí àwọn agbègbè kan tí wọ́n kóbọn sí, tó jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n ti ń ṣèpàdé. Agbègbè náà wà ní ilẹ̀ Ìbàdàn. Auxillary ti wá jáde o láti jẹ́ kó yé àwọn èèyàn pé kò sóhun tó kàn wọ́n o nípa Yorùbá nation. Ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ tó sọ nípa Yorùbá nation àti olóyè Sunday Igboho ṣá. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. Gbogbo ayé kọ́ ló mọ̀, gbogbo ayé ní tilẹ̀ Yorùbá àti ilẹ̀ Yíbò àti Haúsá ló mọ̀ pé ààrẹ Kírìjí ajagun ńlá ilẹ̀ Yorùbá ni mí. Kí ló kèmí pẹ̀lú Oòduà nation? Ẹ̀yin lẹ́mọ tẹ́ ẹ sọnù tẹ́ ẹ ń wá tẹ́ ẹ fẹ́ gbàjọba. Ẹ fẹ́ gbàjọba. Ókè. Ẹ jọ tí wọ́n bá ti ẹ̀wà fẹ́ dà nǹkan ṣé ìjọba tèmi tí mo ṣiṣẹ́ fún bó ti jẹ́ pé wọ́n jẹ́ ń jẹ́ ìjọba tèmi tí mo ṣiṣẹ́ fún ṣe ní wàá dàrú tó yẹ pé bẹ́ẹ̀ ni wọ́n bloggers ilẹ̀ ṣe ń ṣe ń dìlé yín wọ́n ń ṣe bẹ́ẹ̀ ń dìlé tiwa. Àwa ilé ìjọba àwa ilé tá a bá fọwọ́ mọ àwa ò ń fọwọ́ ẹsẹ̀ wú. Èmi ò sí lára yín, ẹ̀yin lẹ́mọ tẹ̀ ń wá kiri kí ló dé tẹ̀ ń dákọ̀ tèmi kiri. Gbogbo ayé ló ti mọ̀ pé ọ̀tún yàtọ̀ sósì kò sí yàtọ̀ sọ́tún ẹ̀ ń fi ikú wé orun. Auxillary fọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo àwọn tí wọ́n kórúkọ ẹ̀ sí Yorùbá nation. Ṣé àwọn tí wọ́n mú ní secretariat tí wọ́n dá Auxillary àbí ọmọ ẹgbẹ́ tèmi? Gbogbo ayé kọ́ náà pé black kọ́ ni black ni yúnífọ́ọ̀mù wa. Táwa ń lo yúnífọ́ọ̀mù ọlọ́pàá ni àbá ń lo ti sójà àbá ń lo bẹ̀rẹ̀ ti sójà pé scarf ń tiwa. Ẹ jọ ṣe rí ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ bá mọ tẹ́ ẹ sọ mọ́ ẹ mọ̀ máa parọ́ mọ́ aláìṣẹ̀ ní tí ò jẹ́ Yorùbá onílọsíwájú nìyẹn. Ẹ ń fi rọ́ torí pé ẹ ti mọ̀ pé kanta wà láàrin mi àti àwọn gọ́ọ̀mẹ̀ntì tọ́wọ́ jọra wọn ni kò jọra wọn. Kanta tó wà lára wa tí yìí náà ọmọ ẹgbẹ́ kan náà sì jọ ni wá. Ó lè dàárọ̀ la ká parí ẹ̀, ó lè dòní ká parí ẹ̀. Ọlọ́run ló mọ next. Ẹ̀dá kan ò lè sọ next. Tó gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ kí tẹ́yin Sunday Igboho tẹ́yin yọ kíní kan tẹ̀nìkan kiri. Èmi ò ṣe Yorùbá nation. Mi ò dẹ̀ ní bá yín ṣe láíláíláíláí torí mo mọ̀ pé ìdìtẹ̀gbàjọba ni. Kírìjí lè mi. Ó yàtọ̀ sí Yorùbá nation. Ó yàtọ̀ sí Oòduà. Ọmọ Oòduà gbogbo wa. Ó yàtọ̀ sí OPC. Ó yàtọ̀ sí mọ tẹ́ ń sọ ni. Ẹ wá tún gbé rọ́ọ̀kan dé ẹni Auxillary àtàwọn olóṣèlú wo ní ọ̀bẹ lọ́n kó wọn fọwọ́ ṣiṣẹ́ kó wọn fẹsẹ̀ yí dànù. Tẹ́ ẹ̀ bá mọ tẹ́ ẹ̀ ṣe mọ́ tẹ́ ẹ̀ mọ tẹ́ ẹ̀ sọ mọ́ tẹ́ ẹ̀ mọ tẹ́ ẹ̀ ṣe mọ́ ẹ gbé pọnpọ́n yín láàárọ̀ kùtùkùtù kẹ́ ẹ gbé sọ́fẹ̀ kẹ́ ẹ lódò bóyá típà méjì lẹ lè wà nù yanrìn ni tẹ́ ẹ tà fún yanrìn ìyẹn náà tó ṣẹ́ fún yín ẹ tí ọ̀bá ní sẹ́nu yín. Auxillary sáwọn ọlọ́pàá tí wọ́n mú wọn àbọ̀n DSS tí wọ́n mú wọn àbọ̀n sójà tí wọ́n mú àwọn tó ń ṣiṣẹ́ mẹ́ ṣé wọ́n dákọ̀ Auxillary bẹ́ẹ̀ ni ẹ kàn máa ń sẹnu bótó ẹ ní bẹ̀rù Ọlọ́run lẹ́nu. Auxillary fọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo àwọn tí wọ́n kórúkọ ẹ̀ sí Yorùbá nation. torí ẹni tó bá jẹ tí òye ọjẹ tó ti jẹ ọ̀hún mọ́ tí òye ọjẹ yọ hà lọ́rùn. Ẹ mọ̀ dákọ̀ tèmi sí tí ò dá mọ́ ẹ̀yin lẹ́mọ́ Yorùbá nation yín tẹ́ ẹ jẹ́
tẹ́ ẹ fẹ́ rí ìgbàjọba lọ́wọ́ Ṣèyí Mákindé ọlọ́run ní fún yín sí o ẹ lè jẹ rárá ọlọ́run ní fún àwa Ìbàdàn gan ò ní gbá ilẹ̀ Ìbàdàn kò ní jẹ́ ẹrí sí ẹ má ti dára yín láàmú ó kálukú yẹn lọ jókòó ẹ Oòduà nation ní Oòduà nation yín tẹ́ ẹ pera yín tẹ́ ẹ pọ̀ gan kẹ́ ẹ tó ibi sí Àbújá ẹ lédè mi nìkan mú. káwọn aṣọ pé ẹ wá fẹ́ dìtẹ̀ ẹ fẹ́ gbàjọba lọ́wọ́ ẹni tèmi ṣiṣẹ́ fún tó wà lórí ìjọba ẹ lọ tẹ́rọ yín pa o kò lè ṣeé ṣe fún yín láéláé ẹ lọ jókòó jẹ́ mi ò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ìbẹ́jọ́ ọ̀rọ̀ tẹ́sán ló jẹ́ ń sọ̀rọ̀ mo ti ń wòye pé ọlọ́run jẹ́ padà wájọ́ kan ni ìjẹ́ bá padà wá àá lọ ọlọ́pàá òjòkó kí sójà òjòkó kí DSS òjòkó èmi kí wọ́n á fèsì yín tá a bá mú 1 million nù yín ẹ kọ́ mi bàṣà ẹ̀yin ọ̀lẹ lásánlásán ẹ jí láàárọ̀ kùtù ẹ ronú bí ayé yóò ṣe dáa ẹ ronú bẹ́ẹ̀ ṣe soríire ẹ ronú bí fámìlì yóò ṣe soríire ẹ pé ayé Yorùbá ní san ayé kí ẹ wá ń tẹ́jẹ lọ ìjọba ń jọba tí ń ṣe rẹ̀ lẹ́fẹ́ gba wẹ́ ẹlẹ́dàá Ṣèyí Mákindé gan ní fún yín ṣe ẹlẹ́dàá Òkè Ìbàdàn rẹ̀ ní fún yín ṣe ẹ lọ ṣàgbéjẹ yín mọ́wọ́ o tí n bá gbọ́ pé ẹ tún lẹ́yìn Yorùbá nation ẹ tún wá dùn Ìbàdàn. ǹjẹ́ ìrètí tí ẹ wà fún Yorùbá nation pẹ̀lú orúkọ tí Dúpẹ́ Onítìrí ti wá sọ Yorùbá nation dà báyìí látàrí gbogbo bí wọ́n ṣe àtáàkì Ọ̀yọ́ state government ǹjẹ́ ìjọba máa fẹ́ gbóhùn wọn tán bá lóhun tí wọ́n fẹ́ sọ ṣe é rántí pé lẹ́yìn àtáàkì yẹn náà ni wọ́n ní Yorùbá nation àwọn ẹ̀ka ti Sunday Igboho fi lẹ́tà ránṣẹ́ sí ìjọba Tinubu wípé àwọn fẹ́ òmìnira o pẹ̀lú gbogbo ohun tó ti wá ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Ọ̀yọ́ state government tí wọ́n lo attack ǹjẹ́ rò pé ìjọba máa wá ṣetán láti gbọ́ ohun tí Yorùbá nation bá fẹ́ sọ ìbá àti ẹ̀wà jẹ́ pé ó ń bọ̀ látọ̀dọ̀ àwọn olóyè Sunday Igboho ṣá pẹ̀lú pé àwọn àgbà Yorùbá kan àwọn Afẹ́nifẹ́re bí Bàbá Èkìtì ṣe máa ń sọ pé wọ́n gbàgbọ́ nú restructuring pé restructuring ló lè ṣe pé wọ́n bá dẹ̀ ti ń sọ̀rọ̀ restructuring ṣó yẹ kí wọ́n tún láwọn fẹ́ dá dúró ó ṣe ní láàánú pé kò sí ìṣọ̀kan tó dán wọ́nrán nílẹ̀ Yorùbá ẹnu òkò láàrin àwọn ajagun àti àwọn ajìjàgbara ilẹ̀ Yorùbá báwo lọ̀rọ̀ tí Auxillary sọ yìí ṣe rí lọ́dọ̀ yín ẹ drop comment yín remember to like share and follow us thanks for watching.